بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. adúpẹ́ ọlọ́run àsìwá àlékún ìwé àti ìjẹ̀fà nàbí wa Muhammad lẹ́yìn èyí àṣàdúrà fún gbogbo àwọn àlùfáà wa àwọn bàbá wa látòrí Mawlana Sheikh Abdulbaqi Muhammad àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ṣe ọlọ́run bíi tiwọn náà ọlọ́run ọba kọ́ba ní kẹ́ gbogbo wọn. àtúwá àṣàdúrà fún Mawlana Khalifatu Sheikh Abdulbaqi bàbá wa Mawlana Sheikh Muslim Muqaddam Fasil ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ lórí dáadáa. ní òní a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ohun tí ó ń lọ. kí sì ni ohun tó ń lọ náà? ó ní ọ̀rọ̀ tó jáde tó sì kan Mawlana al-Allama Adam Abdullahi al-Aluri tó sì tún kan Markaz at-Ta'lim al-Arabi al-Islami ní Agége tó sì tún kan Mawlana Fadilati Sheikh Mudir al-Markaz Mawlana Sheikh Muhammad Habibullah hafizahullah wa ra'ah. a fẹ́ kí ó yé wa a sì fẹ́ kí gbogbo wọn lọ mọ̀ wípé lọ́dọ̀ wa níbi tá a wà yìí tí í ṣe ìkí àṣà ìbí Mawlana Sheikh Abdulbaqi àti gbogbo àwọn ọmọ tí àtàwọn tá a jọ mọ̀. Mawlana al-Allama Adam Abdullahi al-Aluri khattun ahmar. ẹnìkan ò gbọdọ̀ sọ shakhsiyatuhu khattun ahmar. ẹnìkan ò lè gbà a sì lè bínú sí kẹ́nìkan sọ̀rọ̀ wọn láì dá. irú wọn ò sì ní pèsè ń tọ́ bá sọ̀rọ̀ wọn láì dá tàbí ń tọ́ bá fàbùkù kàn wọ́n tàbí fàbùkù kan lé ẹ̀kọ́ wọn tàbí fàbùkù kan khalifa àwọn tí ń ṣe Mawlana Fadilati Mudir al-Markaz hafizahullah. ẹlẹ́ẹ̀kejì afẹ́kọ́yé wa Mawlana al-Allama Adam Abdullahi al-Aluri Adam al-ilm Adam al-shaja'a Adam al-falsafa Adam al-fikr Imperatoriyat al-ilm. ní tí bàbá wa jẹ́ ọlọ́run fi wọ́n sọ ìsìláàmù ló kọrí lù wa, ọlọ́run fi wọ́n sọ Nàìjíríà ló ń kọrí, ọlọ́run fi wọ́n sọ gbogbo Áfíríkà pátá ló ń kọrí tó jẹ́ pé kò sí tá a lọ láyé tá a kó kọ bàbá yìí ń bẹ̀. kí ló kù tá a tó fẹ́ fọlọ́run tó ṣe fún gbogbo àwa tá a fọlọ́run sì ní ọmọ Adam? ọlọ́run kàrámà wa pẹ̀lú Mawlana Sheikh Adam Abdullahi al-Aluri. gbogbo wa pátá àtẹ̀ntó tó ní Markaz àtẹ̀ntó òkè ní Markaz kulluna min Adam. gbogbo wa lọ́lọ́run fi bàbá wa Mawlana Adam Abdullahi al-Aluri ló fi kẹ́ ló fi gbé kọ́ wa ga ló fi gbé wa ga. ẹlẹ́ẹ̀kejì afẹ́kọ́yé wa o gbogbo wa pátá tí a jẹ́ ọmọ kéwú àti tá a tún jẹ́ lólùfẹ́ àti tá a tún jẹ́ alágbárata a gbà tọwọ́ tẹsẹ̀ fún Mawlana Khalifatu Sheikh Adam Abdullahi al-Aluri Mawlana Sheikh Muhammad Habibullah hafizahullah wa ra'ah wa matahullah bis-sihha wal-'afiyah. pé khalifa bàbá wa ni Mawlana, aṣíwájú wa sì ni wọ́n, ẹni àpọ́nlé sì ni wọ́n, a sì nígbà fún wọn àti fún gbogbo àwọn ọmọ tọ́lọ̀ ń sì lọ́mọ Mawlana Sheikh Adam Abdullahi al-Aluri. afẹ́kọ́yé wa a sì fẹ́ ká mọ̀nà dájú ẹ̀ pé inú wa ò dùn inú wa ò sì yẹn dùn kí ẹnìkan kó fi àbùkù kan bàbá wa tàbí kó fi àbùkù kan lé ẹ̀kọ́ wọn tàbí kó fi àbùkù kan nǹkan kan nínú tọ́lọ̀ wọn bá ṣe lóore fún bàbá wa tó fi dáwà tá à ń sọ̀rọ̀ yìí lóore tọ́lọ̀ ń ṣe fún Mawlana Sheikh Adam Abdullahi al-Aluri ìlàjẹ́. ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ kó yé wa òun náà ni pé tá a bá ń dákọ̀ Mawlana al-Allama Adam Abdullahi al-Aluri àti dáadáa tọ́lọ̀ wọn bá ṣe fún wa tá a sì ṣe bùbá tá a ní fẹ́ẹ̀ gbogbo dáadáa tọ́lọ̀ wọn bá ṣe látara bàbá wa fún wa. pàpà jùlọ àwa tá a tún jẹ́ ọmọ Markaz àti àwa tá a jẹ́ olùfẹ́ Markaz àti àwa tá a jẹ́ onígbàràtà Markaz afẹ́kọ́ yé wa o. kì í ṣe pé à ń ṣe yìí nítorí wípé à ń wá nǹkan kan bí òun ṣe pé à ń ṣe yìí ní ìbádàtàn àwa fi ń sin náà ni nítorí ká fún àwọn ẹni ọlọ́run ká fún àwọn onímọ̀ nínú ìbádàtàn jẹ́ nínú tí wọ́n fi kọ́ wa lọ́wọ́ nínú tá a bá lọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn tó sọ̀ wá sílẹ̀ nínú ọ̀rọ̀ wà àwa gbà pé ká ṣe yìí ọjọ́ gbèsè mímọ́ nàta abdullah abe kì í ṣe pé a fi ṣe riya'an wala nifaqan wala sum'atan. ẹlẹ́ẹ̀kẹ́ nǹkan tó fẹ́ tó fi kún ní ọ̀rọ̀ yìí òun náà ni wípé gbogbo ìgbà tí èèyàn bá ti lékún nínú onímọ̀ tí ìmọ̀ èèyàn bá lékún inú rẹ̀ ọ̀nà ọgbọ̀n ni ó sì lọ sí ìtìṣàfù gbogbo wa Adam Abdullahi wallahi al-azim mo fi ọlọ́wọ́ ọba búra bùkátà kí n búra tí bí èèyàn bá ṣe ń pọ̀ ọ́ sí tí sì tó ń ka tí Mawlana al-Allama Adam Abdullahi al-Aluri bẹ́ẹ̀ ni fẹ́ bàbá yìí bẹ́ẹ̀ ni fẹ́ rẹ bàbá yìí ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ sí nítorí pé kí ni ọlọ́run ṣe al-ilmu wal-basiratu wal-hasafatu wa quwwatu at-tanabbu fún Mawlana al-Allama Adam Abdullahi al-Aluri. afẹ́rọ̀ Mawlana Adam Abdullahi al-Aluri púpọ̀ kódà tí ìbá ṣe pà ń tọ́ṣà ara wa ó ṣeé ṣe ká tó bọ́ sínú mazaliku al-ghuluw wa tajawuz al-hadd.
nínú tọ́jú tá a fẹ́ tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí òun ni pé Maulana Allama Adam Abdallah Al-Alori a ní wàhálà méjì nípa àwọn àbá ní àwọn ọ̀rọ̀ méjì èèyàn tí ó ń sọ̀rọ̀ Maulana Adam Abdallah Al-Alori àwọn ló ń dá wàhálà alẹ̀ àwọn kan bẹ à ń pè wọ́n ní tẹ̀yẹ́rẹ̀ ìgbòfáàtì àwọn tí wọ́n ń darí ètí Maulana Sheikh Adam Abdallah Al-Alori pé àníkò tí ì ṣe nǹkan kékeré Adam ṣe àwọn tó ṣe jù bẹ́ẹ̀ lọ́gbẹ́ tó dé pínlẹ̀ ń gbé láńtẹ̀ àwọn ni àwọn aljufaat àwọn ẹ̀gọ́ èèyàn gbogbo ọ̀nà tàbí wọn lẹ́gọ̀. àtúwá ní wàhálà àwọn kan tá à ń pè ní àwọn gùláàtù àwọn tó jẹ́ pé wọ́n kọjá àlà nínú ìpè náà tó jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ bá wo dáadáa àti mímọ̀ àti ìgbáwájú tọ́nà ń ṣe fún Maulana Sheikh Adam Abdallah Al-Alori téèyàn bá pè rẹ̀ padà ó ṣeé ṣe kéèyàn bọ́ sínú àwọn gùláàtù ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ gẹ́gẹ́ bí mímọ̀ gẹ́gẹ́ bí ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ tí wọ́n ń pè ní ẹ̀kọ́ mímọ̀ Islam wọ́n máa pàwọ́ padà yóò bí àmọ̀ pé òun ní ipò al-bashar ni bàbá wa wà gbogbo nǹkan yòókù fẹ́ẹ́rí tó kù díẹ̀ ó ṣeé ṣe kó wáyé lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn nítorí pé al-kamalu al-mutlaq lillah nínú pọ́ǹtì tá a tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí òun náà ni pé نعمل الإدانة الواضحة والصريحة بالهجوم على شخصية مولانا آدم عبدالله الألوري وخليفته شيخنا ومولانا محمد حبيب الله آدم عبدالله الألوري gbogbo ọ̀nà lágbà kọ̀ndẹ́ẹ̀mù ìfẹ́nu àbùkù kan Maulana Adam Abdallah Al-Alori léyìí tí ó sí pé apẹ́ẹ̀sọ awúrí tààrà kìí ṣe tó gbòmọ́ wá ní a sì kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ ní gbogbo ọ̀nà bá a ṣe ń wí láàrúfẹ́ tó bá tún sọ nǹkan lórí àwọn àpá àwa míì náà bẹ́ẹ̀ torí pé wọn ò fi pẹ́ wa bìnà kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun àwọn tó bí wa àwọn tó kọ́ wa bàbá wo ìwà àgbà wọn kì í kọ́ wa àpọ́nlé gbogbo àwọn àpá ni wọ́n fi kọ́ wa àwọn mùsùlùmí tí wọ́n máa ń lò fún gbogbo àwọn àpá àwọn òkú bàbá mi lágbègbè bàbá mi ìsàlẹ̀ Ọ̀ṣun bàbá mi Kàmáàlì Dínì àdàbí wọ́n sì pè mọ́ra wọn mu àpọ́nlé gbogbo àpá àlápọ́lọ́dọ̀ wọn àwọn ẹ̀kọ́ asáwò nínú nǹkan afẹ́ fi rinlẹ̀ òun náà ní pé khalifa Maulana Sheikh Adam Abdallah Al-Alori ti ṣe Maulana fadilatu mudir al-markaz hafizahu Allah wa ra'ah wa matta'ahu Allah bis-sihha wal-'afiyya àwọn gbà fún wa àwọn ní khalifa Maulana a sì tún wà pẹ̀lú wọn lórí gbogbo dáadáa tẹ́lẹ̀ ní wọ́n máa sí lọ nípa ìtukọ̀ markaz a sì jẹ́ kó a sì tún fi rinlẹ̀ pé gbogbo ìgbà gbogbo àsìkò àwa ìṣàdúrà dáadáa fún Ọlọ́run ọmọ ọba ní kíyèsí wọn ọmọ ọba ní kún wọn ọmọ ọba ní wà pẹ̀lú wọn ọmọ ọba ní ṣàgbádùn àkókò àti wọn. lórí agbẹnu bẹ́ẹ̀ afẹ́sàkíyèsí gbogbo àwọn tá a jẹ́ olólùfẹ́ àdásíjọmọ tàbí tá a jẹ́ alágbárata fún markaz pàápàá jùlọ àwọn tá a lájẹ́ nìkan ọba markaz àti àwọn tá a jẹ́ alágbárata Maulana Sheikh Adam Abdallah Al-Alori tàbí àwọn tá a jẹ́ alágbárata Maulana fadilatu Sheikhina mudir al-markaz afẹ́ tó fẹ́ náà wà létí o wípé àfẹ́ká kọjá àlà o. bí wọ́n ṣe jẹ́ pé kí èèyàn pààyàn gbogbo bẹ́ẹ̀ ìṣòrákù bìnnà yìí pé èèyàn pààyàn ọlọ́run ó kílẹ̀ ó sì tó sọ fún aláìsàn pé àwọn tí wọ́n pa èèyàn wọn tí wọ́n wá ṣọ́ra وقد جعلنا لوليه ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا kílókù lẹ́yìn ẹ̀ wà láàyè sírí pẹ̀lẹ́kọ̀tì ẹ má kọjá àlà o ẹ má gbà sí sọ o torí wípé ìta àsìkò tá a wà ẹ̀rú gbogbo àwa tá a gbé ìbarata markaz gbogbo àwa tá a gbé olólùfẹ́ markaz olólùfẹ́ ọmọ bàbá wa olólùfẹ́ bàbá wa olólùfẹ́ markaz a wà ní fatihati imtihan fatihati ikhtibar ọlọ́run wọ́n ń gbé wa wò lọ́wọ́ báyìí àtẹ̀yìn àtàwa ọlọ́run jẹ́ apá àti o. ولا يسرف في القتل آداب الإسلام في قوانه إن الله لا يحب المعتدين من أيامه غيره أو أقصد بالله تاجمع تاجمع في القرآن أفكار تجد المنهجية العلمية لا تتمنى في سورة وعفاوة كل المنهجية علمية منهجية علمية ونجد فأبات سورة نترحم عليهم السدوات ونذكرهم بالخير أما داكو ودا بدا تلهم فاسلا ما سو وبلغ بنا آتو السدوات لغ بنا
á wà á máa ṣe àdúrà pé àwa tá à ń sọ̀rọ̀ orí pa wọn la wà nítorí pé inna nahnu nuhyi al-mawta wa naktubu ma qaddamu wa atharahum nínú àtàrù àwọn bàbá yìí nínú àtàrù àwọn àpá ìlàwà náà wà. nípa bẹ́ẹ̀ nínú mọ̀lánìfù al-manhajiyya al-ilmiyya káfí káfí máa sọ̀rọ̀ àwọn àpá wa òun ni ká bá wá lákìsí kan tá a fẹ́ sọ ká wá ṣe muqaddima adabiyya lórí ẹ̀ pẹ̀lú àpọ́nlé pẹ̀lú àdúrà pẹ̀lú ìfarabalẹ̀ pé ó wá sì dàbí ẹni pọ́rọ̀ báyìí bìbú ní ká da ọ̀wọ̀n ó dàbí ẹni pọ́rọ̀ báyìí tá a gbọ́ pé wọ́n wí nǹkan ẹni ìtẹ́wà rípọ́ lọ òní nǹkan báyìí a ní fi ọ̀rọ̀ tó kù díẹ̀ tì sáwọn bàbá wọn sáwọn àpá wa èyí tó dá láàmú sọ ń pa wọn àwọn ìjàzá àwọn àṣeyọrí iṣẹ́ eré ìlànà ti sí wọn tó bá ṣe pa fẹ́ pàkíyèsí kan á kàn sọ pé ara ipá wọn kan wí nǹkan báyìí dìbò nìyẹn ká dá fún wọn á sì tún ṣàdúrà fún gbogbo àwọn tí a tún pàkíyèsí ń pọ̀ ọ̀rọ̀ wọn náà. èyí tó kù nínú àwọn pọ́ìntì tá a fẹ́ sọ lórí agbẹ́ni òun náà ni pé a fẹ́ kí gbogbo àwọn àfáà gbogbo àwọn ọmọ kéwà alukuran gbogbo àwọn onílé ike ẹgbẹ́ a máa pàkíyèsí ara wa fún nǹkan kan tí ń pè ní fíkìl fìtínà abùkátà rẹ̀ lásìkò tá a wà yìí òun náà ni fíkìl ta'amul ma'al ahdath wal qadaya al mustajiddat èyí tó jẹ́ pé o lè dá wàhálà alẹ́ òun náà ní ń bẹ nínú kútùbù ahadith pàápàá jùlọ nínú kútùbù sunan lọ́dọ̀ Abi Dawud tàbí kútùbù Imam Tirmidhi wọ́n ń tẹ́ bá lọ ka kitab al-malahib níbẹ̀ ló ń pè ní kitab al-malahib ló ń pè ní kútùbù ahadith al-fitan ọ̀n bẹ́ẹ̀ ní ìdìbò láti tààmàlà mọ́ tí fìtínà bá dé fìtínà sì rèé kò yọ nìkan kan lọ o ṣùgbọ́n tí Quran fi kọ́ lórí ọ̀rọ̀ al-fitna ní pé waja'alna ba'dakum li ba'din fitnatan kí ló kù lẹ́yìn ẹ̀ atasbirun wa kana rabbuka basira. èyí tó gbẹ̀yìn ní ọ̀rọ̀ tá a fẹ́ rárá wa létí òun náà ni pé mo rárá mi létí mo sì rán gbogbo àwa tá a jẹ́ ọmọ tí al-Quran mo rán ìwà náà létí pé ya ayyuhalladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. القول السديد هو القول السديد القول الذي لا يلحقك من ورائه تبعه تنسي مسؤولية دولية والناس لو تسديد كلمة العدل كلمة الإنصاف كلمة الاعتدال انت عبد سيزام وراولوني ولا تعتدوا إن الله لا يحب المعتدين. نقاريرنا bàbá wa Maulana Fadilatu Mudir al-Markaz ọlọ́run kọjá kẹ́ ẹ lásìpẹ́ a tún sọ fún bàbá wa pé ọlọ́run ní kẹ́ ẹ mọ ìyà ìfẹ́ wà àwa náà sì tún wá ń tún ìfihàn lẹ̀ pé ààyè àlùbáríkà ààyè tó pàtàkì lẹ́wà gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe ní kíkẹ́ al-Qur'an ipò bàbá wa ààyè bàbá wa lẹ́wà kò sẹ́nìkan tí kò ń sọmọ yín nínú wa kódà kẹ́nìkan jẹ́ dókítà ní kẹ́nìkan jẹ́ pòfẹ́sọ̀ ní kẹ́nìkan jẹ́ túnà ní kẹ́nìkan pé ń tún kí ní ni àwa wù wá bí bàbá wa Maulana Fadilatu Mudir al-Markaz ẹ máa wẹ̀yìn lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bàbá wa tí ọmọ jáde láàyè tí ó jẹ́ kí gbogbo wa náà mọ̀ pé lóòótọ́ gbogbo wa náà lájọ láàyè afẹ́ tí bàbá wa Mudir al-Markaz pé ẹ máa bá mi fi sínú ètò ọlọ́run bá wọn bá nìkan yín máa ṣe o ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa lórí dáadáa o gbogbo àwa tí a jẹ́ ọmọ yín ọlọ́run ọba yóò máa kó àwa náà máa ṣe àwọn bàbá wa tó ti lọ ọlọ́run ọba kó bá ní kẹ́ wọn àwọn bàbá wa tó ṣẹ́kù ọlọ́run jẹ́ kẹ́mi wọn wọn káwọn náà gbólẹ̀ rí àwọn àtàwa náà á gbólẹ̀ rí Maulana Fadilatu Sheikh Abdul Baqi bàbá wa Khalifa Sheikh Abdul Baqi àti bàbá wa Mudir al-Markaz àti gbogbo àwọn ẹni ọlọ́run tó ti ṣẹ́kù náà ọlọ́run ọba kó bá ní wà pẹ̀lú gbogbo yín o ọlọ́run kó jẹ́ kẹ́ láṣeyọrí rẹ o kẹ́ ní gbólẹ̀ rí àtàwa náà سبحان ربك رب العزة عما يصفون والسلام على الأنبياء والمرسلين والحمد لله رب العالمين.